mo ní ó ń wálẹ̀ ni due to pé okay èmi náà ní medical issues tèmi náà deal with ṣe mọ̀ gbà tó dẹ̀ ti di pé èkíní wálẹ̀ èkejì wálẹ̀ kẹta wálẹ̀ kí àkókò mọ́ mélòó ta kò kí gbogbo ẹ̀ má dẹ̀ wálẹ̀ tán Ọlọ́run ṣàánú wa so èmi náà gba ìmọ̀ràn àwọn èèyàn tó fẹ́ràn mi àtàwọn dókítà kọ̀ọ̀kan wípé okay o lè lọ through process báyìí o lè which is IVF okay so èmi náà lọ through process yẹn mo ṣe lọ́tùn mo ṣe lọ́sì but unfortunately kò kí n kọjá first trimester náà ni you know and it became something tó yẹ pé ó tiẹ̀ wá really weigh me down at some point tó yẹ pé mo wò pé a ti ṣe natural a ti dúró natural a ti gbìyànjú naturally kò dúró a tún ti gbìyànjú ó ní IVF yìí náà eléyìí náà tó ń ṣe bó ṣe ń ṣe yìí kí la wá fẹ́ ṣe báyìí. ẹ jẹ́ ìjọ ẹni tó ṣẹ̀ lọ jáde kí ló dé. ọlá Ọlọ́run ni. snap back sharp sharp. kí la fẹ́ ṣe sí. àbí ṣe torí kí dáàdi má bàa wò ta. irọ́ èmi kàn ní láti kóra mọ́ra. àní kò tẹ́ ẹjọ́ àti lọ àti dé. bébì mi ń kọ́ àbí bébì wa ń kọ́ ọmọ gbogbo wa ní. ọjọ́ bẹ́ẹ̀. ọmọ wa ní o ẹ kú ìtọ́jú ẹ kú ọwọ́ lómi. ó dà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí lẹ́yìn ìdéhùn mi ìbẹ̀rù torí a mọ̀ pé àṣẹ máa rí yín lórí interviews lórí irú ètò ìfọ̀rọ̀wérọ̀ báyìí àmọ́ lẹ́yìn ìdéhùn mi ìbẹ̀rù iṣẹ́ mélòó gan-an pàtó ló wá láti ọ̀dọ̀ Amzadol if I'm not mistaken àbí Amzadol ẹni pàwọn kan mọ̀ ìdí méjì mọ́ra yín lọ Amzadol Productions. mo ti ṣàwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní ẹ̀yìn ìgbà tí mo ṣe déhùn mi ìbẹ̀rù after déhùn mi ìbẹ̀rù náà ni mo ṣe àìnídáríjì unforgivable and lẹ́yìn ìyẹn náà mo ṣe ọmọnìyàn mo tún wá láwọn iṣẹ́ kéékèèké kankan tí mo ṣe tí ò kí n ṣe cinema job tí wọ́n wà lórí YouTube channel mi tábánikà wò lọ wò bóyá bí iṣẹ́ bíi 7 lẹ́yìn déhùn mi ìbẹ̀rù. àmúdà pé déhùn mi ìbẹ̀rù yẹn àti àìnídáríjì yẹn ló fẹ́ pariwo jù. ọmọnìyàn náà ṣe dáadáa. ọmọnìyàn ṣe dáadáa ó bójú owó ẹ̀rẹ́rẹ́ ń bẹ̀ ọmọnìyàn ṣe dáadáa. àwọn kéékèèké YouTube yẹn kọ́. a ní kẹ́yìn sí a ní dù a ní pathetic a ní okay I think those are the 3 major ones basically. tó wà lórí YouTube page tí orin wà bẹ́ẹ̀ ni. ó gẹ́tẹ̀ ṣe rí pé èèyàn méjì bá wà tó bá wà telepathic ṣàbọ̀ tó mọ̀ ẹ lọ́wọ́ dictionary. ibi orin ni mo fẹ́ sun yín sí ẹ wà lára àwọn òṣèré tó jẹ́ wípé ẹ tún mú orin mọ́ nígbà kan a rí pé àwọn kan gbìyànjú ẹ̀ àmọ́ bóyá àfihàn wọn àwọn lórí miss kọ orin àwọn adísẹ́ láti gbégbá ẹ̀ àmọ́ a rí pé ẹ fẹsẹ̀ múlẹ̀ lóòótọ́ lè má jẹ́ back to back but tẹ bá produce torí bá jáde a máa mọ̀ pé Dayọ̀ tuntun gbé nǹkan jáde báwo lẹ ṣe ń produce ìmísí ṣẹ́yìn lẹ́ ń write àwọn orin yín àbẹ́ ń gba àgbà writer ìtawádìí àgbà singer. Naturally náà mo jẹ́ èèyàn tó yẹ pé mo fẹ́ràn kí n máa kọ àkọsílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo iṣẹ́ tí mo ṣe nípa movies èmi náà ni mo kọ àwọn stories mi so gbogbo orin tí mo ti release èmi náà ni mo ń kọ àwọn orin mi mo fẹ́ lè sọ pé a ní í ṣe pẹ̀lú ìmísí torí mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ láyìíká mi àbí nǹkan tí mo gbọ́ àbí àwọn nǹkan tí mo rí tí mo wá ń question ọ̀pọ̀lọpọ̀ ló máa ń bí àwọn nǹkan tí mo máa ń kọ so ìyẹn náà ò yàtọ̀ sí orin tí mo máa ń kọ ṣe mọ̀ ó máa ń jẹ́ nǹkan tó yẹ pé ńgbà míì nǹkan náà kọ́ lè fẹ́ wá bákanbákan so máa kọ sílẹ̀ so gbà míì máa dẹ̀ build up on it so bá ti wá di pé bóyá mo fẹ́ wọ studio àbí mo feel like okay let me drop something àbí bóyá situation kankan ń ṣẹlẹ̀ generally mo dey were inspired by it láti kọ 1 or 2 things sílẹ̀ and that's just it. adé wọlé adé pakam àmọ́ orin acting èwo ló lówó lórí jù torí ẹnu mọ́jọ́ mẹ́ta yìí wọ́n ti fi owó orin wé oògùn owó. fún èmi o mi ì lè sọ wípé bóyá mo ti ń rí ọ̀pọ̀lọpọ̀ èrè nídìí orin kíkọ. kí nìdí. well ẹ mọ̀ pé ok bí ìgbà kan tó yẹ pé mo kọ́kọ́ release àwọn orin kan ẹ máa wọ́n yẹn máa wò pé kí ló tún wá nídìí orin ṣèbí fíìmù ló ń ṣe ṣèbí actor ni ṣèbí actor so bóyá wọn ò fààyè ẹ lẹ̀ like ìgbà tí mo kọ́kọ́ bọ́nú industry náà orin ni mo kọ́kọ́ fẹ́ fi wọlé but àyè yẹn ò really acceptance yẹn ò sí ni mo ṣe yàbàrà sí di movies and mo dẹ̀ rí pé okay Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ lérí àyẹn so gbà tó dẹ̀ ti di pé Ọlọ́run ti wá kàwá náà yẹ tó ti kàwá kún débi tí ó jẹ́ pé nǹkan tá a bá sọ wọ́n fẹ́ gbọ́ àbí nǹkan tá a bá ṣe wọ́n fẹ́ rí mo ṣe wò pé okay orin kíkọ àwọn ìmísí tí mo máa ń ní pẹ̀lú orin kíkọ mo máa ń rí as ọ̀nà míì láti bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣe understand so mo máa ń rí as ọ̀nà míì láti gba àwọn èèyàn nímọ̀ràn gba àwọn èèyàn níyànjú or káwọn náà lè ní deep knowledge about nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká wa so mo máa ń rí orin kíkọ mi as ọ̀nà láti báwọn èèyàn sọ̀rọ̀ náà. orin kíkọ eré ìdárayá owó ṣíṣe báwo lẹ ṣe ń ṣe torí mo mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ òwò náà lówó tẹ́ ń ṣe àwọn èèyàn máa fẹ́ mọ̀ owó pàtó gan lẹ̀ sọ́rí àwọn kan ní àwọn tí ló ń ta àwọn ta drinks ní liquor store àwọn kan ní rárá wa aṣọ ni àmọ́ ní ayé bó ṣe wá di wàhálà ẹja àbí oní nǹkan. ok kó tó di pé mo wọ entertainment industry ni mo ti ń ṣe òwò torí inú òwò náà bí mi sí inú òwò níyà mi gẹ́gẹ́ bí ọmọ alágẹmọ mẹ́rìndínlógún gbogbo ìgbà tí mo wà nílé ìwé gan ńgbà tí mo wà ní ND lógùn poli ni màá ti ń wá Yaba ra nǹkan ra jewelry ra gbára wo lọ tà ní school aṣọ bàtà oríṣiríṣi kó tó di pé mo tún bẹ̀rẹ̀ sí ní lọ sí Dubai náà láti máa ṣe gbogbo káràkátà yẹn so owó ṣíṣe mo bá nílé ni mo bówó ṣíṣe nílé ni so òun náà dẹ̀ ni mo fi bẹ̀rẹ̀
kó tó di pé mo tẹ̀ wọ entertainment industry rárá. Àwọn òwò tí mo wá ń ṣe mo ní crèche. Bẹ́ẹ̀ni. Tẹ́ ń gba àwọn ọmọ kéékèèké sí. Kéékèèké sí, yes. Ìyá ọlọ́mọ yọyọ rèé o. At least mo ti ń ṣe yẹn láti bí ọdún 7 sísìnyí. Mo ní store tí mo ti ń ta àwọn nǹkan ọmọ, aṣọ ọmọdé, toys, indoors and outdoor toys in general for schools and homes and all. Mo dẹ̀ tún ní lash line tí mo pè ní The Lash Pro. Ìyẹn àwọn irun ojú báyìí. Ìyẹn fún àwọn irun ojú tó bá ti lójú mi tó bá ti ṣe pẹpẹpẹ báyìí, brand mi lápá kan nìyẹn, The Lash Pro. Then mo tún ní The Hair Pro náà. Though ìyẹn mi really farasi torí pé my choice of irun àwọn èèyàn kì í wọ́n really accepted that much because coloured hair basically ni mo brand yẹn fún like green, blue, orange and stuffs, you know, so ìyẹn ni ó kàn jẹ́ pé mi kò really farasi ṣùgbọ́n owó káràkátà mi yẹn mi rò pé ọkọ̀ọ̀kan lè gbà yẹn lọ́wọ́ mi o. Méjì ló mú mi nínú òwò mẹ́rin tẹ́ dárúkọ yìí, crèche àti baby toys. Ṣé torí pé bóyá àwọn àgbàlagbà máa sọ pé orí ọmọ ló ń pọmọ wáyé lẹ fi wò pé tí n bá ti ń káwọn ọmọ jọ tí n bá ń ṣe nǹkan ọmọ Ọlọ́run àti ibẹ̀ dá mi lóhùn àbí bóyá wọ́n fi jíṣẹ́ fún yín pé lọ́ máa ṣe nǹkan báyìí Ọlọ́run àti ibẹ̀ dá ẹ lóhùn àbí ó kàn wò yín. Rárá bó ṣe wá kọ́ nìyẹn, ẹ má gbàgbé pé mo sọ fún yín pé wọ́n bí mi sínú òwò ni, òwò tí ìyá mi ń ṣe ni. Bẹ́ẹ̀ ni kó tó di pé wọ́n relocate mi ì dẹ̀ fẹ́ kó parun, so mo take over láfta tí mo sì mi relocate láti build ẹ̀ up níbi tí àwọn gbèdé. So láàárín ẹ̀ náà ni inspiration ni pé ok mo dẹ̀ lè ní crèche o because ibi tí store mi wà ó jẹ́ àdúgbò tí kò really sí that is Tẹ́jú Oṣó. So ìgbà tí Tẹ́jú Oṣó tó máa padà wọ̀ tó máa tún kọ́ gbogbo àwọn àdúgbò yẹn offices pọ̀ ń bẹ̀. So in my own head mo pa irú ibi tó ṣe kọ́ yìí àwọn offices tó máa pọ̀ gan nínú bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí dẹ̀ ni tó yẹ pé wọ́n máa ní ọmọ kékeré lọ́wọ́ tó sì ní ibi tó kọ́ lè gbé bébì wọn sí, ṣetán lọ́fíìsì kan close ní 5-6 p.m. kan wá gbé bébì wọn, so nǹkan tó inspire effort ni. Wisdom. Mami, sweet 16, baby girl, sweet Lagos girl, how do you like it? Ọ̀dà, wọ́n dùn, ọ̀pọ̀lọpọ̀ à ń bẹ̀, everything. Tó bá wá ṣe oúnjẹ, ẹ̀yin mélòó lẹ máa ń follow wọn lórí Instagram, tẹ̀mọ́ ibi tó ti máa ń ta ẹ̀bà. Tó bá tẹ̀bà tó àti ńlá ọmọ pé, Jésù, mo ti ròyìn jọ̀bọ̀ pé káàtì kan gbàmí lálejò fún 2 hours péré ní ìjẹun púpọ̀. Ẹ nílé dìde lọlé o. Àbọ̀ yóò nẹ. Ó dà ẹ jẹ́ kí n wá béèrè crèche business. Báwo ló ṣe rọrùn sí? Ìjọba lóòótọ́, àwọn èèyàn náà wà. Àmọ́ àwọn èèyàn máa sọ pé crèche wọ́n á máa rọ ọmọ yín lóògùn ni, àwọn ọmọ yín á kàn máa sùn bọ̀ ni. Àdèmọ̀ pé iṣẹ́ yìí náà iṣẹ́ tó léwu díẹ̀ nìkan lẹ́gẹ́ ni. Àwọn ọ̀nà wo lẹ ń gbà láti rí wípé ẹ ṣàmójútó ẹ̀dẹ̀ ń ṣe ààbò tó péye fáwọn ọmọ? Ṣe mọ̀ wípé irú iṣẹ́ tó bá ti ní ṣe pẹ̀lú pé à ń kó àwọn ọmọ jọ bẹ́ẹ̀ èèyàn ò lè dá ṣe. So mo believe pé ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ọmọ wọn yàtọ̀ síra wọn. So tá bá gba ọmọ báyìí of course a máa canvas pẹ̀lú àwọn òbí ẹ̀ láti mọ irú ọmọ tó jẹ́. Ọmọ mi wà kò kí ń jẹun dáadáa tó yẹ pé àwọn òbí ẹ̀ gan wọ́n ṣẹ̀ máa fún àwọn multivitamins kọ̀ọ̀kan láti fi boost kìíní. So gbogbo àwọn nǹkan yìí la máa ti mọ̀ láti ẹnu àwọn òbí. Ok o ọmọ mi ń kọ́ báyìí ni o nǹkan báyìí ló jẹ nǹkan tí ò fẹ́ràn àti jẹ lélẹ̀, nǹkan tó fẹ́ràn àti mu, nǹkan tó ṣẹmọ̀ gbogbo àwọn nǹkan yẹn náà only it takes 2 to tango. So àwa àti àwọn òbí àwọn tó ní àwọn babies yìí náà àjọ máa ń canvas ni, and lọ́dọ̀ títí wa a máa make provision fún nurse wà around, nannies wà bẹ́ẹ̀, àwọn midwifery and co gbogbo wọn ló wà bẹ́ẹ̀, though it's láàrin few hours ni which is like 8 a.m. to like 5 p.m. gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan láwọn àsìkò tí àwọn òbí wọn ìyá wọn ṣiṣẹ́ just to have a conducive atmosphere láti gbé àwọn ọmọ wọn sí tọ́dẹ̀ máa ṣètọ́jú wọn dáadáa kó tó di pé àwọn náà máa ṣetán níbi iṣẹ́ láti wá gbé nǹkan wọn. So gbogbo àwọn nǹkan yìí làwọn náà put into consideration because hygiene àwọn ọmọ ó ṣe pàtàkì, nǹkan tó ń jẹ tó ń mu ó ṣe pàtàkì, àsìkò àti sùn àti jẹ àti ṣe àti gbogbo àwọn nǹkan yìí náà làwọn náà take note, ṣùgbọ́n kò sí èyí tá à ń ṣe tí ò ní mímọ̀ àwọn òbí wọn nínú. Àwọn òbí fọwọ́ sí wọ́n dẹ̀ mọ̀ nípa ẹ̀. Ó dà ẹ jẹ́ ká tún síwájú, ẹ jẹ́ ká wo irú àwọn ìdojúkọ àwọn ìpèníjà táwọn obìnrin tá máa ń sábà rí pàápàá jùlọ tí ó bá ti ń dé ipò àti bímọ. A dẹ̀ rí wípé láyé ìsìn ẹ̀rọ ayélujára tiẹ̀ ti jẹ́ kí gbogbo wa jára ìmọ̀ ti pọ̀ àti mọ̀ pé àwọn channels míì wà téèyàn lè gbà. Kí lè rògbà yín lórí àwọn chat? Tó dá ẹlòmíà ní rárá o Hebrew woman ni bí mo ṣe dúró yìí tí ò bá ti wọlé láti enter the place there is nothing, àwọn ọkùnrin kan ní ẹ wọlé mọ́. Kí lẹ lérò pé àwa èèyàn lè fi máa gbárùkù tira wa láti rí pé ó dá èyí tó yẹ kó fi wá dúró pẹ́ o ṣe gbìyànjú láti wo other options? Ní òde òní a ti ní gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe sọ pé a ti ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀nà tí obìnrin fi lè ranra ẹ̀ lọ́wọ́ tó bá dàbí ẹni pé ó ní ìdádúró naturally. Èmi náà mo experience irú ẹ̀ gbàkan máa ń sọ fún mọ́ sí mi ni pé kò pé ẹ chill gbàtẹ́ chill ò dẹ̀ fẹ́ chill mọ́, you know. Èmi náà gbìyànjú because ṣé in my own case èmi tiẹ̀ tún mo ń ní ó ń wálẹ̀ ni due to pé okay èmi náà ní medical issues tèmi náà deal with, ṣe mọ̀ ìgbà tó dẹ̀ ti di pé èkíní wálẹ̀ èkejì wálẹ̀ kẹta wálẹ̀ kí àkókò mọ́ mélòó ta kọ kí gbogbo ẹ̀ má dẹ̀ wálẹ̀ tán, Ọlọ́run ṣàánú wa. So èmi náà gba ìmọ̀ràn àwọn èèyàn tó fẹ́ràn mi àtàwọn dókítà kọ̀ọ̀kan
ipe okay o lè lọ through process by which is IVF. Okay, so èmi náà lọ through process yẹn mo ṣe lọ́tùn mo ṣe lọ́sì but unfortunately kò kí n kọjá first trimester náà ni and it became something tó yẹ pé ó tiẹ̀ wá really weigh me down at some point tó yẹ pé mo wò pé a ti ṣe natural a ti dúró natural a ti gbìyànjú naturally kò dúró a tún ti gbìyànjú ó ní IVF yìí náà eléyìí náà tún ṣe bó ṣe ń ṣe yìí kí la wá fẹ́ ṣe báyìí so gẹ́ ìgbọ́n ti tèmi ní pé as obìnrin tó bá ti ń di pé bóyá o ti ń gbìyànjú tara ti tiẹ̀ tó ti dàbí ẹni pé kò work ṣé gbìyànjú ẹ̀ ò tó. tí ò tó yes there are options in fact surrogacy náà tún wà bẹ́ẹ̀ fún àwọn obìnrin tó jẹ́ pé bóyá inú wọn ò gbé oyún ṣé you understand tó yẹ pé at least ẹyin ẹ àtọ̀ ọkọ ẹ náà lọ máa kó pọ̀ ẹ̀ dẹ̀ máa ní carrier tó máa bá yín gbé all these options ṣé you understand ó wà fún oníkálukú depending on ìgbàgbọ́ oníkálukú kọ́sẹ́ lómi máa wò pé kọ́ bá ń gbé ọmọ ó wà absurd irọ́ o. pé ẹ̀jẹ̀ ìyá ni oyún ṣáà máa lò. kò rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé in terms of surrogacy with my own knowledge ṣé you understand àtàtọ̀ ti ọkọ ẹ ẹyin ẹ the surrogate mother is just a carrier so àwọn options yẹn wà fún àwọn obìnrin láti embrace tó bá dàbí ẹni pé naturally kò really work fún wọn so kò sí nǹkan tó ń jẹ́ pé àgàn wà níbí kankan àti tó bá yẹ pé ẹyin inú ẹ̀ kò wà productive nìkan ló kù la lè máa sọ pé àgàn wà níbí kankan but èmi ò nígbàgbọ́ pé àgàn wà níbí kankan. Adoption ńkọ́. Yeah, adoption too is a very good idea because ẹlòmíì àwọn aráàlú òyìnbó tó máa lóun ò tiẹ̀ fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú àti bí rárá òun ò fẹ́ ní tó máa tamper pẹ̀lú bóun ṣe wà yìí tó dẹ̀ máa decide pé àwọn fẹ́ lọ adopt àwọn olówó mi wà tó yẹ pé wọ́n ti ṣàbíamọ dáadáa gan tó yẹ pé ọjọ́ alẹ́ lọ ti ń súnmọ́ bọ̀ wọ́n fẹ́ kọ́ máa rí ọmọ kékeré nílé and everything tó máa lọ adopt láti adoption kìíní tó máa dey go through the right process and all that láti ṣe the right thing so IVF is there, surrogacy is there, adoption is there. ẹ̀yin ọmọ Nàìjíríà gba adoption. Well èmi ò rule it out. Because I'm widely exposed and I have the knowledge and understanding ipe tẹni tèkí sàǹtà tán nǹkan tiẹ̀ yàtọ̀ sí nǹkan tiwa ó dẹ̀ yàtọ̀ sí nǹkan tèmi. àti làánìyẹn ṣé torí ẹ̀ lẹ ṣe wá sọ fọ́lọ́run nígbà kan pé lọ́lọ́ tó bá ti fún mi lọ́mọ sẹ́ bóyá kò kúkú gbẹ̀mí mi ṣé ẹ lérò pé yẹn lè jù. ṣe rí ọlọ́mọ ẹ̀ka aládùnwò ni kò yẹ bẹ́ẹ̀ bá tẹ̀ tún aládùnwò náà kọ́lọ́ má jẹ́ kó rádọ̀ tán ṣe understand mo rántí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn bóyá kí n sọ wípé torí pé ó ti sú mi ni kó máa ní stage kan tó yẹ pé èèyàn máa ti gbìyànjú dé tó máa ti náwó náírà dé owó mi gan tó yẹ kó invest sórí nǹkan mi gan ṣe understand tó yẹ pé ìdí pé kémi náà kọ́ṣà sọ pé èmi náà lọ́mọ láyé kókó ọ̀rọ̀ olú ẹ̀ má dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ṣe ti understand òun ṣe fálára òun ṣe fájèrò òun tọ́ ọmọ ọlọ́mọ òun tọ́ ọmọ ẹ̀ṣẹ̀ àbúrò òun tọ́ ara ọ̀rẹ́ and all that tiẹ̀ wá ń kọ́ tó bá dọjọ́ alẹ́ tó bá dìgbà tó yẹ pé bóyá o ti ọ̀rọ̀ àpapòdà gbogbo wàhálà pé olú ẹ̀ tiẹ̀ wá jẹ́ òṣèré orí ìtàgé ó jẹ́ gbajúmọ̀ ó lọ́lá olówó ṣé you understand ta ló fẹ́ filẹ̀ fún eventually so I think at that point like okay ìjọ́ tí ọ̀rọ̀ yẹn wáyé tó wá sí èrò mi was December 2023 if I'm December 2023 tèmi àtàwọn ẹbí mi gbogbo a máa ń ṣeré ní àsìkò ọdún ṣe mọ̀ ìjọ́ yẹn mo rí pé mo ṣe fàájì ni mo fi bẹ̀rẹ̀ àmọ́ fàájì yẹn mo máa mú yó ṣé ó ti yé yín mo dẹ̀ ní àwọn àrò kankan níbi tá a ti ń ṣeré yẹn tí mo gbé délé tó jẹ́ kí n tún continue pẹ̀lú level yẹn pé baba God December látún lọ àtúnwá wọnú ọdún tuntun ṣé baba like this go dey ó dàbí ẹni pé torí pé mo rò àrò kan yẹn dé level kan mo ṣe wá wò pé baba God ọ̀tọ̀ wà nínú pé yẹn ò ní kinní yìí pé kò sí ẹ̀dùn tó rárá wáyé ó wáyé ó ti mọ̀ mí kó tó mọ̀ mí débi tó máa dá mi bó ṣe dá mi tó bá yẹ pé wà ní kàwọ́ ẹ̀ láti ṣe má fi ya ẹ̀ jẹ mí. No stress me now. Ṣé you understand? Tó bá yẹ pé kò dẹ̀ ní má wulẹ̀ bóyá it was just a bypass kind of expressions and wailing to God and hoping that bàbá yẹn ṣáà ṣe etí but ìyá mi ó ṣe etí yẹn. adúpẹ́ fẹ́ Elédùmarè o adúpẹ́ fọlọ́run wa gègé Ọlọ́run gbọ́ lóòótọ́ àmọ́ ìkọ́kọ́ wá ṣe táwọn èèyàn máa ń sọ pé ẹ wá fìyà jẹ wa ẹ wá háìdì dájú olùfèrè wa mi rí ṣáà háìdì ẹ̀ mú ní ha ìjọ ìgbà ní háìdì ẹ̀ dé àwọn aganu sílẹ̀ aganulicious aganudifọ. àwa náà ti rò bẹ́ẹ̀ àmọ̀ pé máa ganu sí ẹ wá ń tọ́jọ́ wa. mi ò tọ́jọ́ yìí mo kàn fẹ́ kẹ́kọ́ ní kálukú di bus stop ilé ẹ̀ mú ni bí mo ṣe fẹ́ ṣe nǹkan mi yàtọ̀ sí bẹ́yìn ṣe fẹ́ ṣe nǹkan títí yín. dádì dé wà òkè pẹ̀lú ẹ̀. kí ló dé tí o ṣe ní wà òkè pẹ̀lú ẹ̀. yes àti wípé ṣe mọ̀ láti ilẹ̀ mi ò kí ń ṣe èèyàn tó jẹ́ pé fáwọn tó bá mọ̀ mi o mo lè ní lọ́pọ̀lọpọ̀ rẹ̀ in and out of the industry lóòótọ́ but mi ò kí ń ṣe èèyàn tó máa ń gbé pé òkè ẹni báyìí ni mò ń fẹ́ lórí social media lágbájá ni mò ń fẹ́ tàmẹ̀dù ni mò ń fẹ́ kókẹ́ tó rí irú ẹ̀ ó máa pẹ́ even àwọn tó jẹ́ ẹbí mi gan tó jẹ́ ẹ̀jẹ̀ mi my immediate family kẹ́ tó rí wọn pé mò ń gbé wọn yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ lórí social media platforms mi ó máa ṣe díẹ̀ tẹ́ bá máa rí wọn bóyá ọjọ́ bí wọn tí má dẹ̀ post wọn lọ́jọ́ bí wọn tẹ́ bá máa débẹ̀ lọ́jọ́ kẹta abọ́jọ́ kẹrin mo ti yọ. wọn dẹ̀ ń bínú sí. wọn lè bínú
ṣe wọn ò lè bínú because understanding tán ní ẹ mọ̀ bá ṣe ń gbéra wa síta ó yàtọ̀ sí bá ṣe ń ṣera wa nínú ilé àti wípé èmi lèmi róko kúnlẹ̀ kí n tó gbin ẹ̀pà sí èmi ni mo decide láti jẹ́ òṣèré orí ìtàgé láti ṣiṣẹ́ ayé èmi ni mo decide láti gbéra mi sí gbàgede so ìyẹn ò túmọ̀ sí pé àwọn tó ní mí wọ́n embrace ẹ̀ so mi ò ní jẹ́ kó wà vulnerable débi tí ẹlòmíì máa wò pé òkè òun ti ta sí mi ó dà ní pé alára mámọ̀ yà lélẹ̀ jẹ́ kí n mú yẹ ẹ̀ mọ́ jẹ́ kí n mú yẹ ẹ̀ mọ́ òkè àbúrò ẹ̀ báyìí ló máa ń gbé pọ́n tó máa ń gbé pọ́n ẹ jẹ́ ká lọ tú di ìyẹn jáde mi ò ní fi àwọn ẹbí mi tàfàlà mi ní fi wọ́n ta kite ní fi wọ́n wọlé ṣòye nǹkan tó dẹ̀ tún dùn ṣẹ́rí in terms of wípé èèyàn wọ́n wá bàbá fèrè àbí wọ́n wá bàbá fèrè because nígbà tí mo bímọ téèyàn kan náà ní kàtìkàtì kan ta ni bàbá ọmọ mọ̀ pé ṣé ọkọ ẹ̀ sọnù ni lost but found. àbí bá wọn kaba àbí òun wá bàbá ọmọ ẹ̀ wọ́n sọ pé ó ti rìn lọ wọ́n wá sọ fún mi pé inú ilé mi ló rìn wá àbí bóyá wọ́n ṣe sẹ́ńsọ̀ àwọn ọkùnrin ilé yín wọn ò pé ló ṣe lérò pé ó fẹ́ máa bí mí ní béèrè tí ò nítumọ̀ ṣẹ́wọ́n sàn mo notice wípé ṣẹ́rí kò síbi tí wọ́n ti kí ń kó ẹ̀yà alẹ́ ṣe understand kò síbi ilé tí wọ́n ti kí ní ups and down but the moment tó bá ti lè gbé your private personal life tó ti jẹ́ kó wà vulnerable to the public you are gone. Because tó bá ń rí yín lẹ́nìí papọ̀ tó ò bá rí yín mọ́ wọ́n á tẹnu bọ̀rọ̀ yín tẹ́ bá jọ ń jáde tó bá di pé wọn ò rí pé jọ ń jáde mọ́ wọ́n á fẹ́ máa túṣu désàlẹ̀ kòkò like I said mi ò kí ń ṣèyàn tó máa ń celebrate lágbájá mo wà pẹ̀lú tàmí dùn mo wà pẹ̀lú bó tẹ́ ẹ ṣáà lè rí mi bí mo ṣe wà ẹ mú rí kì mí àdùfẹ́ pọ́ọ̀tì kún èyí tí mi ò fẹ́ ṣe ló pọ̀ àgbọ̀nkún èyí tí mi ò ní wọ̀ ló pọ̀ bẹ́ẹ̀ ni o bó ṣe rí gẹ́lẹ́ ni mo sọ fún yín yẹn so mi ì lè wà báyìí kì í má lòlúwa ṣe ti understand so ọ̀pọ̀ àwọn èèyàn máa wò pé ta lẹni tó wà lẹ́yìn òrò tó rò fi ń ké ó dà yẹn kò máa gbọ́ sound òrò ẹ má wọ̀rí ẹsẹ̀ tó wà lẹ́yìn ẹ̀yìn kìíní sílẹ̀ so it's just I think it's just my style my way. ó dọ̀dọ̀ ẹ̀kọ́ fún yín lálàáfíà. mo ní bàbá mo problem tó wà nínú kí àwọn èèyàn máa yín sí gbèsè ayé èèyàn lórí ṣáà the rate at which bó ṣe ń deal pẹ̀lú àwọn èèyàn nǹkan mi tó ń dá wàhálà lẹ̀ láàrin ọkọ àti ìyàwó ó lè jẹ́ nǹkan pín ní sí báyìí tó máa jọ resolve but by the time àwọn in-laws wa tó wà lórí social media yìí tó bá bá yín kó sí tó má bàa yé wa tálábàá bí wa atọ́kọ àti ìyàwó gan wọ́n á gbàgbé ìpìlẹ̀ ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì tó yẹ pé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣìṣe based on nǹkan táwọn judgement táwọn ará àtà ń give wọ́n ní tí ògiri ò bá lanu aláǹgbá ò lè wọ̀ so ògiri marital status mi kò lè lanu ẹ̀yin aláǹgbá ò lè rí bí wọ̀. wọ́n ti fi super glue lẹ̀ Dangote cement náà wà nù ẹ̀ wọ́n lẹ̀ ó dúró ó pakam. gẹ́gẹ́ bí aláṣẹ èmi mọ̀ pé yín sí anything fisherman pepper soup rè okra rè seafood okra when you see food you see okra wọ́n ní seafood okra. ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín ẹ dárúkọ ìlú márùn-ún ní ilẹ̀ Yorùbá ní ìwọ̀ oòrùn wa ń bí àti oúnjẹ tí wọ́n mọ̀ mọ́mọ́ mo ti yọ Ìjẹ̀bú kúrò ńbẹ̀ àti Èbìrìpò. àì má yọ ọ mo ti yọ òun ló yẹ kó jẹ́ nọ́mbà one lórí ní sí mo ti yọ. àì bá má ṣe bẹ ṣe tó akílódé ok Adó Èkìtì àwọn yẹn fẹ́ràn iyán ok ká mú Ọ̀yọ́ mọ́ kínní wọ́n fẹ́ràn láfú Ọ̀yọ́ láfún àwọn máa sọ pé àwọn Ọ̀yọ́ láìkí láfún ọ̀gá sọ pé má làbí. because ó ní ìlú tó jẹ́ láfún gangan ní tiwọn. ok ó dà bí akakú kí n dúró lórí àmàlà mọ́ Ọ̀yọ́ ń bẹ̀ yẹn ká wá sọ pé ìsàlẹ̀ Èkó gẹ́gẹ́ lórí san Ádámù òrìṣà ọkàn làbà ọlọ́gbẹ̀ ìdẹ́yẹ fún. ok ká sọ pé ìsàlẹ̀ Èkó àwọn yẹn gbogbo nǹkan bíi ẹja yọyọ nǹkan ẹja tútù nǹkan ká mú bẹ́yẹn ká fún àwòlọ́ àti lè wà ká mú gẹ̀rẹ́gẹ̀ ká sọ lọ sí ìlú Haúsá bóyá bí àwọn Kano and Katsina àwọn láìkì túwò náà tó ṣìǹkàfà. ẹ̀rọ lọ́hùn ṣáàdúláwọ̀ là ẹ̀ṣẹ́ ìwọ̀ oòrùn làwọn wà. ok ṣé gbọ́dọ̀ ni kó jẹ́lẹ̀ Yorùbá. ilẹ̀ Yorùbá lèmi àti mi sọ. ìbí kò kí n embrace wa nígbà tó pé káníkà pọ̀ yẹni. one nation ẹ̀lẹ́ ansa lẹ́mí ẹ̀ wá lọ sókè lọ. ok ọkùnrin méjì ẹ ti gbìyànjú náà. ká tún wá wò lọ wò bọ̀ bí a kà má bẹ kúta àwọn yẹn wọ́n fẹ́ràn ọ̀fadà jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀fadà tata ṣíṣá ó jẹ́ nǹkan tí àwọn ará Ìgbà fẹ́ràn dáadáa báyìí ó jẹ oúnjẹ Ìgbà. ó tó jẹ oúnjẹ Ìgbà. wọ́n tún ká tún gbé lọ gbé bọ̀. ẹ̀dẹ̀ ni a máa lọ ẹ wo mi ò lè ṣaláì máa lọ Jẹ̀bú kò yẹ yẹn ẹ̀gúsí Ìjẹ̀bú wà ń bẹ̀ tẹ́ bá mú pẹ̀lẹ́ bà ó ń lọ ni Èbìrìpò tẹ̀lé tẹ́ bá mú yẹn pàápàá pẹ̀lú ata dídín àtẹ̀bà ó sì ń lọ náà ni gàrí Ìjẹ̀bú tó gbẹ dáadáa tẹ́ bá mú tẹ́ pẹ̀lẹ́ jayọyọ ẹ ṣe máa ní kí n má mú Jẹ̀bú ẹ padà ṣáà fò bójú fọwọ́ gbogbo ẹ nínú jàre. láti bí ọdún méjì láti lé wọn kiri afa wọn fa àṣé wọn ń ṣe alábòjútó àti alákòópọ̀ Olúwafẹ́rẹ́wámirí so ní ìsìn inú wa yọ àti ẹ̀yọ́ ayọ́nu ẹ máa yọ́nu sí mi àwọn gan yọ́nu sí yín àti Dayọ̀ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ẹni mọ́jọ́ mẹ́ta yìí a rí yín
àwa rí yín lọ́nà tó jìn gan lọ fà yín wá láti inú kan ṣe fẹ́ mọ̀ bí ta ti fà yín wá ẹ fẹ́ mọ̀ ó wù mí láti mọ̀. ó dẹ̀ wọ́wọ́ wájú yín. àti tó bí ọdún mélòó. That was 2008 gangan la wọ location we released in 2009 that should be like 15-16 years. 19 pé 10 ó ti tó bí 15-16 years ago. ìrìn àjò 15-16 years yìí a mọ̀ pé ẹ láwọn ọ̀rẹ́ nínú industry ìgbà tó yá àtúnrí yín kẹjọ ṣe wọléwọ̀de mọ́ irú ẹ̀yin àti àǹtí Ìyábọ̀ Òjó àtúnjọ rí yín dáadáa mọ́ àdè máa rí yín dáadáa tẹ́lẹ̀. a sì jọ wà o a sì jọ wà dáadáa o a sì jọ wà ó kọ̀ jẹ́ pé ṣe mọ̀ wọ́n ní ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún àti wípé gbogbo gbàtẹ́yìn ń rí fáàsì yẹn gbogbo òkè à ń kóra wa jẹ lọ́la pé oníkálukú ṣe mọ̀ òwò kan náà ni gbogbo wa lájọ ń ṣe lásìkò yẹn oníkálukú sì ń gbìyànjú àti ní ìdúró títí ẹ̀ purpose títí ẹ̀ gangan ṣe mọ̀ so bọ́dún ṣe ń gorí ọdún tígbà ń gorí ìgbà ni ìmọ̀ wa ṣe mọ̀ ó ń expand sí oníkálukú ń find purpose ẹ̀ oníkálukú ń find nǹkan tó fẹ́ bá ṣe ń sọ́tò yìí náà ẹ rí Ìyábọ̀ Ká àwọn kan náà wà tàjọ wà nígbà yẹn tó ń tiẹ̀ sí ní industry mọ́ rárá tó yẹ pé ètò ayé ó ti gbé wọn gba journey míì lọ àwọn ẹlòmíì ti lọ relocate sílùú òyìnbó ìyẹn ò mí pé kí n interact àwa táwa ń bíbá yìí náà a sì máa ń ríra a máa ń sọ̀rọ̀ a máa ń ṣeré ó kàn jẹ́ pé ọ̀nà tí oníkálukú ti jẹ́ mọ̀ oníkálukú ṣe fọ́nká sí nísìnyí ó ní bọ̀dá sì ń padà ìgbà ìjọ ọkọ mọ́ mi ó sì wà lọ́dọ̀ mi ọjọ́ bí ẹ̀ mo sì wà ń bẹ̀ àtúnṣe ìyá àtúnmá tó ṣe ìyàwó Priscilla báyìí sìn àtúnmá péjú ṣe ni so kò ń ṣe pé bóyá torí anything àbí nǹkan kọ́kọ́ jẹ́ pé just like I said ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún. ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún ìgbà kan wọ́n ní ẹ̀yin àti mákẹ́tà wọn jà pé ìjà yẹn dẹ̀ le gan ìjà yẹn lágbára tẹ́ sọ̀rọ̀ síra yín mo wá ní ṣé ìyẹn ló tún wá bí nígbà tó tún wá ń sọ ṣe mọ̀ pé rúmọ̀ ni àṣẹ tẹlifáì lọ́dọ̀ yín sí wọ́n tún wá ní rúmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀yin àti dáàdi wa ní Ìjẹ̀bú olórí ọmọọba wọ́n ní na kòlábò wọ́n ní kòlábò yẹn a máa béèrè bóyá kòlábò yẹn àbí. wẹ̀ lákọ̀ọ́kọ́ náà mi ò rò pé mákẹ́tà kankan wà tèmi àti ẹjọ́ ní face off. rárá mi ò rò bẹ́ẹ̀. àtàwọn tẹ taṣẹ́ fún. ó nọ́mà kí èdè àìyedè bí ìkan bí méjì wà láàárín òǹtajà tó ń rajà tí náà ó báyìí ti wò láwọn area kankan bọ̀ kì í ṣe bí pé ká wojú ara wa débi tá a máa tutọ́ síra wa lójú mi ò ní mákẹ́tà kankan tí mo lè sọ pé bóyá mo wojú ẹ̀ sọ̀rọ̀ sí. ìdàkejì ńkọ́. ti K1 the ultimate. kí lẹ fẹ́ mọ̀ pàtó. wọ́n ní ẹ̀yin àti bàbá pé ẹjọ́ wà ẹjọ́ wà dáadáa level tẹ́ fi jọ wà gan ó kúrò ní pé ó yẹ kẹ́kọ̀ọ́ jọ wà gẹ́gẹ́ bí ọmọ Ìjẹ̀bú ọmọ Yemi pé level yẹn tún wọnú ilé wọn tilẹ̀kùn mọ́ level. ṣé pé bóyá mò ń dé tiwọn kì í kíkú bá yín open là ní kínní well ṣẹ́rí aláàjì bó ṣe wà yẹn bàbá ló jẹ́ sí mi ọ̀rẹ́ ló jẹ́ sí mi olùdámọ̀ràn ló jẹ́ sí mi ṣé wá rí káwọn èèyàn ò bá ti lè understand the reason tẹ́ni yìí fi jẹ́ ayò lágbájá gbogbo ọkùnrin téèyàn bá mọ̀ kọ́ léèyàn bá lájọṣepọ̀ ṣọ́rọ̀ mi yẹn then tẹ́ bá tún wá wà pẹ̀lú yàn mo lè kéré lọ́jọ́ orí ṣùgbọ́n kó jẹ́ pé at least ẹ ti fìgbà kan ní ọgbọ́n kan tàbí méjì tap lára mi gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ọmọ kékeré kẹ́ máa wò pé ọmọdé yìí kọ́ ọmọ téèyàn mú mọ́ra ni. now tó bá ń sọ pé mò ń fàlàjì mo ti gbọ́ tí mi ti fẹ́ ya ẹ mọ̀ kẹ́ gbọ́ nǹkan débi pé ok ṣóṣò pa ni àbó dẹ́tẹ̀ àbó yarọ ṣó fọ́ lójú ni àbó ń rùn tí ò bá kí n ṣe bẹ́ẹ̀ ọkùnrin ni obìnrin ni mí adult ni kí n wà láàyín you know tí ọ̀rọ̀ bá choke yín dé stage kan kẹ́yìn náà wá bá wọn wò pé wo whatever you say it is wàhálà lé ayé yín nìyẹn èmi ni mo mọ relationship tó wà láàárín mi àti ẹni yìí ṣe understand èèyàn tí ó bá ti gba omijé tó ti mú aṣọ tó ti fi nu omijé lójú èèyàn nígbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ò mọ̀ pé ó tiẹ̀ ń sun ẹkún irú ẹni bẹ́ẹ̀ èèyàn máa ń gbóríyìn fún lọ́jọ́ alẹ́ ni. lóòótọ́ ni mo gbà. so those are the kind of relationship I have with him. ṣe understand and then mo fẹ́ bóyá kí tí wọ́n sọ pé bóyá because ìgbà táwọn èèyàn àwọn nǹkan tí mo feel pé ó tún jẹ́ káwọn èèyàn máa ṣe bálabàlá bíi tẹ́lẹ̀ aláfọwọ́yí pẹ̀lú àwọn èrò àti ọ̀rọ̀ ẹnu wọn nípa èmi àti wọn bóyá gbà tí mo ṣe déhùn ní ìbẹ̀rù tá à ń sọ yìí mo kéré lọ́jọ́ orí lóòótọ́ mi ò tó ẹni tó máa déwájú aláàjì pé mo fẹ́ pè wọ́n fèrè ṣùgbọ́n nǹkan èèyàn kan ló ṣe báwo lọ́yìn sọ ẹni tó tiẹ̀ ẹni tó lùlù nígbà yẹn tí mo fi ń jó pàápàá làwọn èèyàn ò mọ̀ just like I told you I don't celebrate my relationship out there but then that year the person I was with
was the one that introduced me to Alhaji. And òun dẹ̀ ló pe Alhaji wá ṣe eré Déwùmí Ìbẹ̀rù, but ó ṣe eré Déwùmí Ìbẹ̀rù àwọn èèyàn pa ọmọ 20-something years old bó ti bá òun pe Wasiu Ayinde tó dẹ̀ fún ẹ ní ọwọ́ tó tó yìí. A jẹ́ pé nǹkan wà ń bẹ bí tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní níṣòro nìyẹn. Ṣé you understand? Relationship wa grow from there because Alhaji tẹ́bátẹ́ni tó bá súnmọ́ wọn á mọ̀ pé wọ́n ní ìmọ̀ tó like is very knowledgeable. And then ó ní àwọn ways tó ti máa fi ń bá mi sọ̀rọ̀ tó yẹ pé ṣẹ́rí Déwùmí Ìbẹ̀rù yẹn gan mo gbé wọ̀ in character because wọ́n jẹ́ kí n okay ní time yẹn ẹ̀rù máa ń bà mí àwọn èèyàn máa pè mí lórí fóònù wọ́n máa bú mi wọ́n máa ṣépè wọ́n máa ṣe oríṣiríṣi nǹkan kan máa tún ké lọ bá wọn wípé dáàdi nǹkan báyìí Jésù pé gbére tó bá máa jáde tán dúró tán àwọn ló ní ìṣòro. You understand? So it gave me the courage to be able to stand on my feet even when ti máa rí àwọn àgbàlagbà àwọn ìyá àtàwọn yìí kó nǹkan kan tó máa ń ranjú bíi kìnìún ọlọ́mọ so sorry yeah mo ní courage láti lè dúró pé ọgọ́ta kí ló fẹ́ ṣẹlẹ̀ you understand that kind of so he's just someone that I respect so much. He's someone that has come through for me in some areas that I really wish you just mama story one story ni but like I said ẹni tó bá ti lè mú handkerchief tó bá ti lè nu omi ojú ẹ fún ẹ tó nu sweat ẹ fún ẹ nígbà tí o mọ bí tó fẹ́ sá sí wọ́n ṣe mí lóore yẹn èmi ò dẹ̀ lè gbàgbé torí mi ò kì í ṣabara mọ́ oore jẹ so tí ayé bá ṣì ń jáyé tílẹ̀ bá dẹ̀ ṣì ń jẹ́ ilẹ̀ ẹni yìí ni wọ́n lọ́dọ̀ tèmi wọn ò dẹ̀ lè tẹ́ láíláí àwọn èèyàn bá sọ tó wọ́n alálàlálá sí nǹkan tó kàn mí. èmi tẹ̀ rí pé ẹ̀yin máa fi ṣoṣùn ẹ̀ máa fi para ní kò ráyé kò ká yín pàkó mọ́ṣútì ọ̀rẹ́ lẹ́gàn ló skata tó. wọ́n ní láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní lóòótọ́ ẹ̀bùn yìí kéré díẹ̀ báwọn dẹ̀ mọ̀ pé aláfẹ́ nìyẹn gbafẹ́ ya Ìjẹ̀bú rẹ̀ mú wa àmọ́ ilé tí mo wá fẹ́ gbé fún yìí Ìjẹ̀bú lẹ́ máa fi kí wa o wọ́n ní flavour yẹn aláìkí ẹ̀ lẹ́nu yín ẹgbà ẹ má bínú kó kéré o. ẹ ṣé mo dúpẹ́ iléeṣẹ́ Oyinmomo Ìjẹ̀bú ni ìyẹn ti ẹ̀ka AK Media mo dúpẹ́ náà wọ́n ṣe o mi jẹ́ kẹ́ rí irúfọ́ mi jẹ́ kẹ́ wá lé mi kẹ́ sọ fọ gift rí gbàbọ̀ ní Oyinmomo òun ra òun rè wà níbẹ̀ kí n bá bu ara ìwé kéré o kí n bu ara òun rè wà níbẹ̀ kẹ́rin kí n bu ara yìnyín fún ẹ anyway ẹ ṣé mo dúpẹ́ o iléeṣẹ́ AK Media ọwọ́ yẹn á túbọ̀ máa ròkè yes. lákòótán kí ni ká máa retí lọ́wọ́ Déwùmí cinema Prime Netflix kí náà retí. lákọ̀ọ́kọ́ náà a bá máa fi rí bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì máa drop orin kan then ṣàwárí Déwùmí Ìbẹ̀rù tẹ̀yìn sọ yẹn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń sọ pé Dayọ̀ túnṣe yìí ṣe ẹdúró ìbọgbà ṣẹrí nǹkan tó ń bọ̀ ẹ má jẹ́ kí n lérí ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi gẹ́gẹ́ bẹ ti ṣe fẹ́ tẹ ti ṣe ń sọ tẹ ti ṣe ń béèrè fún pé Déwùmí Ìbẹ̀rù kí ló ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé láti bí ọ̀sẹ̀ mélòó kan mo sọ fún yín pé ọmọ yín ṣe kí ni a ti padà sórí ọ̀tọ̀ ṣẹlẹ̀ gbogbo nǹkan tó ń fún wa ní stress tó ń fún wa ní pressure tó jẹ́ ká máa rò pé bóyá gbogbo ẹ̀ tó ń jẹ́ ká máa scatter yẹn Ọlọ́run ti ṣe kí ni Ọlọ́run ti parí gbogbo iṣẹ́ yẹn ó ti gbé sẹ́gbẹ̀ kan lọ́wọ́ yìí ẹ kó ojú lọ́nà mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ. àmọ́ nínú èyí tá a wò lórí amóhùnmáwòrán Déwùmí Ìbẹ̀rù nìyẹn wọ́n mi olùfèrè wa mi rírè ṣóṣì máa gbébọn. ẹ mọ̀ pé Déwùmí Ìbẹ̀rù wọ́n ti mọ́lé ni ẹ má wọrí àti mọ́mí olùfèrè o àti Déwùmí Ìbẹ̀rù o náà kólábò. ẹ jẹ́ kí fàtìkọ́ yìí pẹ́ lọ́wọ́ yín nínú àìráyè yín tẹ̀ wá mo fẹ́ gbà ládùúrà fún yín wípé ilé àti ọ̀nà yín kò ní dàrú àmọ́ ẹ máa fún wa lórí orin ìfẹ́ kan orin ìfẹ́ yẹn mo like orin ìfẹ́ tí èèyàn bá gbọ́ èèyàn gbọ́dọ̀ gbọ́ nígbà heartbreak because ọmọ pé who do me like this iṣẹ́ ayé ni ó yẹ fún wa lórí ìfẹ́ yẹn ká fi ká ètò ká fi ká nílẹ̀. ok ẹ jẹ́ ká lọ báyìí. ìfẹ́ fọ́jú ṣùgbọ́n ó ríran kedere mo ní ìfẹ́ ìlàdùn olóyin ìfẹ́ ìlàdùn I will always be by your side ìfẹ́ ìlàdùn olóyin ìfẹ́ ìlàdùn I will always be by your side.